lọ́rọ̀ mọ̀ bóyá ó ti bímọ rí àbòtí níyàwó rẹ̀. So mo máa ń pester all along màá ṣáà máa bí pé ṣé o dẹ̀ ṣọ́ọ̀pù ò tí bímọ ló ṣe wà ń sọ fún mi pé Rukayat ìyá Ìbàdàn Rukayat làwa ìyá Ìbàdàn pé o bí ọmọ kan fóun. Ipe but ọmọ yẹn àwọn ò jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn kàn ṣe ní òkú òru ni pé torí nọ́mbà 3 nínú àwọn ọmọ Rukayat ìyá Ìbàdàn lọmọ yẹn. Nígbà tó tún máa sọ yí pé ìyàwó òun ti kú ó mọ̀ pé ìyá Ìbàdàn oní tíátà yẹn bímọ fún wọn wọ shocked lédi ìyá Ìbàdàn dídí tó sanra yẹn ìfẹ́ lọ wo pé àkókò kúkẹ́ ìgbìmọ̀ kò bímọ fàkìn láyà ìyàwó ẹ̀ ló wá kú ó wá ní ìyàwó tuntun yẹn ó ní thank you for taking care of my children ìyàwó ẹ̀ ló kú mo dẹ̀ pé Ìbàdàn kò lè ṣe story tí mo bá fẹ́ mọ̀ Ìbàdàn sí mi kí ló ṣẹlẹ̀ ìyàwó wo ni Akin Ọláìyá rí fáàsì wọn ní orúgbẹ ní eré àǹfààní lọ́nà rainbow ẹni yẹn wá sọ briefly nípa Akin Ọláìyá fún mi jayi ìṣèbùlé má ní ṣé mo lè gẹ́ẹ̀tì fóònù nọ́mbà ìyàwó ẹ̀ níbi àwọn boys mẹ́ta yẹn tó sọ pé ó ti bọ̀ ẹ̀yìn sọ fún mi pé kò gbà but ẹ̀mí ẹ̀ mọ̀ pé mi láìkẹ́ ìjọ púpọ̀ ẹni tó bá fẹ́ gbé kéèsì wá ó máa fẹnu ara ẹ̀ sọ. Torí mi ní record in the first case. Ìwọ ló máa fẹ́ máa rí èso ti public àfigbọ́. Mo bá pe ní ajé ìpè area, thank you. Mo bá pe obìnrin yẹn. Lédi yẹn, ó kàwé gan. Ìyàwó márùn-ún ló bímọ fún Kọ́lá Akin Ọláìyá. Jẹ́ ká yín tàbí ẹ̀. Let me sọ fún máa wà lórí live chat. Yẹ kí n wò pé kí n orúkọ ẹnìyẹn kó join mi ní orí send request on TikTok if you are there. Akin Ọláìyá dàbí ọkọ Lizzy Anjorin tí ó lẹ̀bi. Gbogbo ìyàwó tí Akin fẹ́ márùn-ún tó bímọ fún ọmọ ẹbí Akin. Kìí ṣe pathological lie. Ẹ tó máa fi ń ṣe bàbá ọkọ is London. Ló máa ń bá lọ registry each time. Ló máa ń bá lọ sí registry everything. Ọ̀rọ̀ pọ̀ náà wẹ̀ kọ́. Unfortunately, if I can't bring you up today, I'm not going to treat it because maybe you can share agbẹnusọ fún yàn. Tó o bá lè fẹnu ara ẹ sọ̀rọ̀, then I take another topic. Okay, that's one request. Arábìnrin Bukola kí orúkọ again Bukola. Yes ma. Ex Akin Ọláìyá ni mímà Bukola Ọláìyá. How long ló ti mọ Akin Ọláìyá? Èmi àti ẹ̀ pàdé ní 2006. That is 19 years ago. Okay, hold on. Let me get my pen. Ọmọ kí lẹ pera yín Bukola. Bukola Ọláìyá. Okay. Or be 3 boys. Ben fún Akin Ọláìyá, actor Akin Ọláìyá. Ọdún wo lẹ lẹ pàdé? 2006 ni a pàdé mà 19 years ago. 19. Ǹjẹ́ ó ti níyàwó before yìí? Èmi fẹ́ ní ẹni tí ò níyàwó according to what he claimed fún èmi gbà àti fún family mi. He claimed he was single bóun ò níyàwó. Mi ìbáyàwó lọ́dọ̀ ẹ̀ mi ìdẹ̀ bá ọmọ kankan ní ọ̀dọ̀ ẹ̀ tí èmi fi fẹ́. In fact, a lọ registry wedding la ṣe èmi àti ẹ̀ ní Ìbàdàn North West Local Government ní Onírèké ní Ìbàdàn láti ṣe wedding ní November 4, 2000. Ǹjẹ́ ọkùnrin yìí pé kí ni age gap? Ẹ̀yin méjèèjì because 15 years ló gbà lọ́wọ́ mi. I was 20 nígbà tí ó fẹ́ mi. 20 years. 15 good years ló gbà lọ́wọ́ mi. Mọ̀ bóyá ó ti bímọ rí àbòtí níyàwó rẹ̀. It was ìgbà tí mo wà nínú oyún 4th child mi tí mo wà about to kí n bímọ. Torí àwọn parents mi máa ń disturb mi pé with the age gap pé ṣé mo dẹ̀ ṣọ́ òkú tí bímọ báyìí. So mo máa ń pester all along màá ṣáà máa bí pé ṣé o dẹ̀ ṣọ́ òkú tí bímọ. Ló ṣe wà ń sọ fún mi pé Rukayat ìyá Ìbàdàn Rukayat làwa ìyá Ìbàdàn pé o bí ọmọ kan fóun. Ipe but ọmọ yẹn àwọn ò jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn kàn ṣe ní òkú òru ni pé torí nọ́mbà 3 nínú àwọn ọmọ Rukayat ìyá Ìbàdàn lọmọ yẹn. Pé so ọkọ tí ìyá Ìbàdàn wà nílé ẹ̀ nígbà yẹn rò pé òun ló ní ọmọ yẹn pé so àwọn ò jẹ́ kó jáde síta. Ó sọ fún mi bẹ́ẹ̀.
ǹjẹ́ màá wọn ẹbí ẹ̀ kẹ́tù. So along kò present any ẹbí ẹ̀ ó lóun ò ní ìyàwó wọn ní bàbá nígbà tá a máa ṣe wedding. Ẹ̀gbọ́n tàbúrò ó lóun òun ò kí bá wọn ṣe. So kò sẹ́bí kò sí ara ìṣẹ̀ lọ ṣe marriage. Kò present ẹbí àti ará kọ̀ọ̀kan nígbà tá a ṣe marriage. Mú ìwà Londona bàbá Londona mú ìwà àti òjò pa gógó. Àwọn oníṣẹ́ ìtàkà tó wà tọrọ mi lọ́wọ́ àwọn òbí. Ó dọ̀ fi ṣe typewriter mọ̀ ọjọ́ àti kankan sí òjò pa gógó. Yes ma. Ló wá ṣe ẹbí ẹ̀. Bẹ́ẹ̀ lọ ṣe bàbá fún mi. One actress mi mọ̀ bí yóò ṣe act mọ́ till now. Bukky Odùbọ́tẹ̀, Bukola Odùbọ́tẹ̀, US lọ bẹ́ẹ̀ sí báyìí. Àwọn ni wọ́n ṣe ìyá ní ọjọ́ ìyàwó mi. Àti àwọn neighbor ní ilé tó ń gbé nígbà yẹn. Àwọn ló kó lẹ́yìn wá sí family láti wá sí family house mi ní ọ̀ṣẹ̀ family ní Ring Road ní ọjọ́ yẹn. But daddy mi insist, being from a Christian background, CAC to be precise, àwọn ní school ni mo wà. I was just 20. School wo ló wà gbà yẹn? Ṣetán ní school at all. Kí lẹ rí mà? School wo ló wà gbà tẹ̀ parí? Mo wà ní Federal College of Animal Health and Production Technology, Mo Plantation ní Àpáta ní Ìbàdàn. Ibẹ̀ ni mo ti ń ṣe diploma mi nígbà yẹn national diploma. Parí national diploma ND. Ṣé o mọ̀ pé AKIN OLAIYA Eyi ní reputation rẹ̀? Kí ni nǹkan tó mọ̀ pé oyè ní eré ní tíátà ni ó dẹ̀ wà lábẹ́ bó ṣe sọ fún dádì ẹ̀ was a principal, your mom was kí ló tiẹ̀ pé wọ́n She was a teacher then. kí ló mú ẹ dé ọ̀dọ̀ AKIN OLAIYA with your age 20 years? Kí ni nǹkan tó fi lé ọ̀ ẹ̀ kí ni nǹkan tó fi ẹ̀ ẹ̀ E3 ni mi fẹ́ ra snacks nìyẹn yẹn. Mo ń ṣe IT lọ́wọ́ mo wọ E3 Tantalizers ní Challenge ní Ìbàdàn. Ni mo bá níbẹ̀ àti bọ̀bọ̀ Shankolo Rashidi ni mo bọ̀ yóò ṣì wà till now when one very short boy tó wọ́n act by nìyẹn wá walk up to me pé AKIN OLAIYA ní kò ń gba phone number mi. Mo dẹ̀ as obìnrin mo ní ẹni kò ń náà fún mi ní phone number. So gbàyẹn ló wà ní 20 years. AKIN OLAIYA wà bí 36 years àbí? Bẹ́ẹ̀ ni 35 bẹ́ẹ̀ ni. 35. That's not pé o gbé ṣúgà dàdí ń gbà yẹn. Okay, mo ń gbọ́. So ìdá ṣáà fi exchange number. So ó ṣe bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ so ó call me on the phone. Ibo ni mò ń gbé mo ní òòlè wá mi wá sílé torí dáàdì mi the street type being teacher even my mom they were both teachers. Pé kò lè wá mi wá pé bọ̀ àlẹ́ pẹ́ resume padà sí school. I just told him in confidence and I as boyfriend of girlfriend. So èdè pọ́n bẹ̀rẹ̀ sí ní wá mi wá sí hostel ní school ọ̀dọ̀ mi nígbà tí mo padà sí school nìyẹn. Ó dẹ̀mọ̀ kó ti bí àwọn ẹ̀mọ́ síta. Àwọn parents mi ò ilẹ̀ rí mà. Mo ló dẹ̀mọ̀ kó ti bímọ síta. O ò láfora. Mi ò mà tọ̀ even ìgbà tí mo wà ní oyún yẹn náà tí mo detect ti Rúkàyà ti Ìyábàdàn there was a faithful day náà tó pè mí bẹ́ẹ̀ yẹn ó lọ location ó wá níṣẹ́ mi mọ̀ pé ẹnìkan wá sínú compound ilé ọ̀dọ̀ ẹ̀ tí mo ti move in sí náà after the marriage mo ní mi mọ̀ ó ní ẹnìkan wá débi pé nìyẹn drop lẹ́tà kan síbi flower vase níwájú ìta pé kí n lọ bóun mú kí n tọ́jú ẹ̀ fóun kóun fi dé ṣùgbọ́n tẹ́mi lọ mú lẹ́tà yẹn ó di divorce letter not knowing pé time that our wed ó sì ní wedding kan ongoing nígbà yẹn so ó practice bigamy pẹ̀lú èmi ló fi bẹ́ẹ̀ mi náà ṣe another wedding registry sojú ẹ̀ lèmi wá rí divorce letter wedding ètò ń ṣe tó wà hàn lọ́wọ́ fún of one lady Chicago based ní lady yẹn gbàtí mo later get inú findings ni Bisola Modinot Alimi ní lady yẹn jẹ́ based in Chicago so ìjọ yẹn ni mo ṣe ọkọ tún detect pé ó tiẹ̀ tún ṣe wedding kan sí mi mọ̀ apart from ọmọ bíbí gan but gbàtẹ́mi kọ́ sọ létí àwọn parents mi wọ́n ní anyway pé since tó sọ pé wọ́n ti lè kàlẹ́ yẹn wá. Ẹ̀hẹ́ mo gbọ́ ẹ̀. Ó wá ṣe divorce tó wá bí. Àwọn parents mi ní since tó yẹ kó ti divorce pé kí n gbàgbé ẹ̀. Pé ó ti sọ fún ẹ náà nìyẹn pé kò note but àti ìgbà yẹn ló kàn ti yẹ pé at any slight tá a bá ti ní ìsọ̀rọ̀sálì kékeré bí a máa ní ìwọ kọ́ ló là mí lágàn o ìwọ kọ́ ló là mí lágàn. Òun ní àwọn ọmọ mi gan apart from ọmọ Rúkà eléyìí tó ń sọ fún ẹ yẹn. So àbúrò ẹ̀ kan tún wá put up sọ́dọ̀ wá ń gbà yẹn last born ìyá ẹ̀ ló pè torí nígbà tí mi máa padà mọ àwọn family ẹ̀ ìjọ némi àkọ́bí mi ni akọ̀rí páwọn èèyàn kan ń gba àwọn parents mi wà ń bẹ̀ gbogbo àwọn artists kọ̀ọ̀kan ti wà níta lábẹ́ canopy irú Fúnṣọ́ Adéolú I could remember I was there ní abẹ́ canopy yẹn. So bí Akin ṣe notice àwọn èrò tó ń bọ̀ lọ́kàn yẹn bàbá kan mú ẹran dání sórí létà àwọn létà sọ fún wa pé nílẹ̀ Yorùbá pé ẹran súná ni ẹran tí bàbá yẹn mú dání tó ń mú bọ̀ níjọ yẹn bí Akin ṣe sáìtì àwọn crowd yẹn lọ́kàn báyìí bó ṣe ìgò ló mú tó fọ́ mọ́lẹ̀
tó bẹ̀rẹ̀ sí ní pariwo àwọn pípù yẹn ò gbọ́dọ̀ dé bíbá yóò fẹ́ rí wọn especially bàbá tó lead wọn tó mú ẹran dání yẹn. Hold on. So my parents were now asking me pé àwọn wo ni. Yes ma. Torí àárín ibẹ̀yìn ò fẹ́ yé mi rárá. Mo sọ pé àárín ibẹ̀yìn ò yé mi ní pé kílẹ̀ ń ṣe lọ́wọ́ tí bàbá fi mẹ́ràn wá. Lémi àkọ́bí mi tẹ́mi bí fún ní 18 years ago. Ní ìwà òde tí màmá yẹn ẹ̀ tí mọ ìlú wo gangan ló ti wá. Ó claim pé Iléṣà lòun. Ó lọ́mọ ìsìnkíní Iléṣà lòun. Ǹjẹ́ wọ̀ ẹ́ bá sọ pé kó mọ ẹ lọ ilé kó lọ wo àwọn ẹbí? Ó lóun kì í bá wọn ṣe ọlọ́mọ tí bàbá àti ìyá òun ti kú. Ó ní fún bàbá òun àti ìyá òun ò jọ gbé dàgbà pé separated home lòun ti wá pé ìyá òun ló dá àwọn tán. Ìgbà yẹn gan máa ń ṣépè fún bàbá ẹ pé òun ti ẹ̀fẹ̀ rántí kan tó ní ṣe pẹ̀lú bàbá òun. Bóun ò ní bàbá gidi rá pé ìyá òun pé Alẹ́ṣinlọ́yẹ́ nìbàdàn ìyá òun ti ta abọ́ kó tó di pé wọ́n kú pé so ìyá alábọ̀ ló máa ń pe ìyá òun lálẹ́ṣinlọ́yẹ́ pé mi ò tiẹ̀ mi tó bí mọ̀dà yìí wá. Tó fẹ́ sọ mi pé ò mọ èèyàn kankan tó mọ̀. Mi mọ̀ lẹ́yìn àwọn eléré tó present fún mi àwọn colleagues ẹ̀. Òbí kìíní, òbí kejì, òbí kẹta. Bẹ́ẹ̀. O ò rẹ̀ bí ẹ̀ kankan. Bẹ́ẹ̀. Ìjọ Lémi àkọ́bí mi làwọn tó pèlè bí ẹ̀ wá surface náà ni mò ń ṣàlàyé mà. Ìjọ Lémi first born mi ni ó claim báwọn tó surface ẹ̀ báwọn ẹbí òun àwọn ẹ̀gbọ́n àti àbúrò òun yẹn pé òun ọmọdé bá ti gbọ́ information pé òun bímọ tó fi surface. Àwọn parents mi jọ yẹn wọn obìnrin kan tó fa ìjà. Báwo ló mú ẹran wá? Bàbá yẹn ló lead wọn wọ́n pọ̀ àpapọ̀ àwọn ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀ níjọ yẹn bàbá yẹn ló lead wọn tó mú ẹran dání. Later làwa ṣẹ̀ mọ̀ pé ó ní bàbá yẹn làkọ́bí ìyá òun. Àwọn yẹn ló fọ́ ìgò fún àbí báwo? Àwọn yẹn ló fọ́ ìgò fún kí wọ́n máa sùn mọ́ ibi tóun ti ń ṣe ìnáwó. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ń ṣe ìnáwó? Báwo wọ́n ṣe mọ̀? I don't know. Òun náà sọ pé bí ó gbọ́ I don't know. Kò ẹjọ́ yẹn òun ní bí ó gbọ́ òun bímọ I don't know. Ẹ wá gbogbo ibi tí àwọn kan ń búra wọn lólórí burúkú if I say any derogatory comment ẹ lọ sórí wọ́ọ̀lù yẹn kẹ lọ sórí burúkú nílẹ̀. Mo gbọ́ yín jàre. So ẹjọ́ yẹn ni àwọn parents ló ṣàbà wọn parí ìjà jọ yẹn. Not even àbèrè pé kí ló fàjà wọn but my parents were glad pé àwọn ti ẹ̀ mú ìyún ẹ̀ at last torí kì í ṣe pé ó tẹ́ wọn lọ́rùn pa àwọn nítorí pàṣẹ àgbọ̀dọ̀ lọ registry. Kí ni ìtumọ̀ àtẹ̀jọ́ wọlé? Pérò òbí lè rè pé àwọn ẹbí ẹ̀ tó wá kílé tó fi fọ́ ìgòlẹ̀ tó fẹ́ fọ́ wọn nígò. Ó wá ní bàbá tó mú ẹran èmi béèrè mà ó ní bàbá tó mú ẹran dání yẹn ó ní ilẹ̀ tóun máa kọ́ rà ilẹ̀ àkọ́kọ́ tóun máa rà láyé òun ní area olódó ó ní bàbá yẹn bí nàkọ́bí ìyá àwọn ló bóun rà pé torí ilẹ̀ ti ìyá àwọn bàbá yẹn ló develop ẹ̀ tó ń gbé ibẹ̀ den ní olódó pé sòun tún wá fún bàbá yẹn lówó kọ́ bóun ralẹ̀ ní closer sí ibẹ̀ ó ní stylishly bàbá yẹn tún wá gbà ní ọwọ́ òun pé lòun fi sún ẹ̀ pé òun ò ní bá wọn ṣe mọ́ pé ó di ìjà pé táwọn padà jà gidi gan torí èmi béèrè orísun àwọn tó kù náà follow suit. Báwo wọ́n ṣe àti sọ bẹ́ẹ̀ báwo wọ́n ṣe mọ̀lé tó ń gbé. Èmi ò mọ̀ mi ì mọ̀ ìjọ táwọn ọkọ máa rí wọn nìyẹn ìjọ tí màá kọ sáìtì wọn tèmi nìyẹn. Ǹjọ́ béèrè more about the in-laws pé o fẹ́ wá kí ni o mo fẹ́ mọ̀ yín o ìjọba wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni mo máa ń lọ kí wọn mo máa ń lọ kí bàbá yẹn torí lẹ́tà bàbá yẹn padà kò sí ọ̀dọ̀ wa tó ń gbé lọ́dọ̀ wa tó dọ́ǹpù ìyàwó àtàwọn ọmọ wọn sílé títí wọn lólódó sọ̀dọ̀ wa lọ́wọ́ ń gbé tà ń gbé. Báwo ni wọ́n ṣe mú farabalẹ̀ báwo ló ṣe mọ àdírẹ́sì wọn òun ní bí wọ́n ṣe ń bọ̀ ni wọ́n fọ́gò opportunity wo ló fi àdírẹ́sì wọn tàbí kò tí mọ̀ wọ́n bí fọ́dá tà ní àbí after that. Lẹ́yìn ìgbà tẹ́mi bí Akin pé kí ló fa ìjà tó ṣàlàyé so àtìgbà yẹn bàbá yẹn máa ń ṣe ọdún ní every January 2nd so Akin máa ń gbé mi lẹ́yìn bí ẹ̀ẹ̀mejì subsequently lọ sílé bàbá yẹn ní olódó pé àwọn tí kúkú ti parí ìjà so kí n jẹ́ ká lọ bá wọn ṣe ọdún bọ̀dọ̀ òun máa ń ṣe ọdún ní every January 2nd so àjọ máa ń lọ bá bàbá yẹn ṣe ọdún so ilé bàbá yẹn náà ni mo kọ́ mọ̀ along the line. Yes. Ṣé kò tó bí àkọ́bí ni? Ìjọ Lémi àkọ́bí ni mo ṣe rí wọn for the first time. Báwo ló ṣe ní opportunity láti mọ̀ wọ́n? Àbí ẹni tó fi gò tó gbé sílẹ̀ bí? Àwọn parents mi bá wọn settle ìjà ìjọ Lémi yẹn dábẹ́rẹ́ ìjọ Lémi àwọn parents mi pé wọ́n wọlé pàpà tí gbogbo àwọn bàbá yẹn pé kọ́ jọ àwọn tẹ̀kẹ́ mọ́kọ́ tó ṣẹlẹ̀ the fact báwọn tiẹ̀ ní tí nítorí àwọn ni family ìyàwó tó ń ṣe Lémi tìyà fẹ́fẹ́ yìí bàbá yẹn dẹ̀ dáhùn jọ yẹn pé inú àwọn tiẹ̀ bàbá yẹn wá parọ́ níjọ́ yẹn fáwọn parents mi lójú mi pé nǹkan tóun fi ń bá a jà ni pé òun dúró lórí pé kó mú yàwó wá pé kò fẹ́ níyàwó ní gbogbo àwọn fi kẹ̀yìn sí làwọn bá a jà
That was a lie. Tí bàbá yẹn sọ fún èmi. Nígbà tí wàá family bí níjọ́. wàá bímọ yẹn, obìnrin kan wá fún ní divorce, ṣé màá tó bí first born àbí kó tó bí first born? Mi ìtẹ̀ tí ìbímọ mo wà heavily pregnant. Mo ti wà nínú ilé ẹ̀. After wedding ti wà. Mo ti wà nínú ilé ẹ̀. Irú ilé yẹn o wà rí àbọ̀ mo rí sáìn kankan kó ti náwọn ìyàwó kan tẹ́lẹ̀ orí ẹ̀ ti bímọ rí. Àbó ti palẹ̀ mọ́ ni. Mi rí. Òkè ọ̀pá Mi rí ó ti palẹ̀ mọ́ mi rí any sign. Mi rí. Kò dẹ̀ mú ọmọ kankan wá láti introduce rẹ̀ sí. Mi rí. At all throughout our journey together mi rí ọmọ kankan. Mi rí. Okay. Lọ́rọ̀ kan ṣá, ẹ̀gbẹ́ eré àníyàn yín lọ. So then, aṣáàgbà lọ bẹ́yẹn. Nígbà tó bí máa fọ̀kọ́ yẹn, ṣé tí ń búlì ẹ̀ nígbà yẹn? Ṣé tí ń lóògùn dúdú fún ẹ nígbà yẹn? Àbí lórí ọmọ kẹta? Mo fẹ́ kó bá mi. Ìgbà tí mo bímọ tán ọmọ àkọ́kọ́ tí mo bí ọmọ trọ́ọ̀ tinú oyún, òbúlì mi nínú oyún ọmọ àkọ́kọ́, kò fún mi ní kankan jẹ nínú oyún ọmọ àkọ́kọ́. Ìgbà tí mo wá bímọ àkọ́kọ́ yẹn tán ló wá ní èyí church tóun máa ń hàn láwẹ̀ láti lọ tó tí ọkọ bẹ̀rẹ̀ nìyẹn torí every Sunday Christian lèmi mo máa ń lọ church lábẹ́ òrùlé ó ní wàá ọkọ stop church ò lọ church mọ́ mosque ò lọ mosque inú ilé ni kò ti máa ṣàdúrà màá dẹ̀ máa bẹ gba àwọn nǹkan wá tí màá fi máa tọ́jú ẹ mọ́nú ilé. First born or second born? Mo ti bímọ, mo ti bí àkọ́bí. After tí mo bí àkọ́bí, ló gbé mi jókòó ló sọ bẹ́ẹ̀. CAC pastor wà ló gbọdọ̀ lọ church mọ́. Bẹ́ẹ̀ ló ní kí n má lọ church mọ́. Ó ní even mosque tóun claim bóun jẹ́ Muslim, ó ní kí n má lọ mosque náà. So mi kì í lọ church, mi kì í lọ mosque. Ó ní kí n máa gbàdúrà nínú ilé. Pé òun á dẹ̀ máa bá mi gba àwọn nǹkan tí òun á fi máa tọ́jú mi. Mo ṣe lo language yẹn fún yẹn pé òun á máa tọ́jú mi. Wọ́n á fún mi láti. O lọ antenatal, kílé tó ń tọ́jú ẹ̀. Mo ti bímọ èmi and after tí mo bí first child. Àìsàn wo ló wà lára ẹ tó fi ní òun máa gba nǹkan dúdú wá láti wájú tó ní wárápá ni àbúrò. Nǹkan kan ò ṣe mí each time tó bá ti mú àwọn nǹkan wá sínú ilé ó máa ń nà mí kí n jẹ nítorí tí má ti bí pé kí ni iṣẹ́ ilé kí ló ṣe mí ó máa ń nà mí blue and ó máa ń lù mí tó máa gba ẹ̀jẹ̀ lára mi. Ìbàdàn Central Hospital ní Ọ̀ṣọ́sàmì ó gbé mi lọ síbẹ̀ níṣẹ́ méjì tó ní kí n parọ́ fún dókítà pé mo yọ̀ ṣubú ní bedroom. So ó wá lóyún sójà iṣẹ́ wo ló wá ń ṣe nígbà tó bímọ àkọ́kọ́? Títí tí mo sẹ̀ bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kò jẹ́ kí n ṣiṣẹ́ agídí ló fi jẹ́ kí n lọ fún NYSC tí mo fi lọ serve ẹ̀ẹ̀mẹ́ta lórí mobilize mi kó tó allow mi láti lọ serve gan. Ó ló gbọdọ̀ lọ serve. Kò jẹ́ kí n lọ serve ó ní mi gbọdọ̀ lọ serve. Dàbí ìpè control freak. Government college ní Àpáta nìbàdàn ni mo ti serve ni mo ti kọ́ wọn ní agric. Tó bá ti dàárọ̀ ọjọ́ tí mò ń lọ sí school as a teacher tó mọ̀ ni Akin máa ní kí n bóun tẹ̀bà ìjọ mi á ní kí n bóun ro àmàlà ní àárọ̀ ọjọ́ tí mò ń lọ sí school yẹn. So throughout the service there mo lè dé bẹ́ẹ̀ ní 12 mo lè dé bẹ́ẹ̀ ní 11. Ṣé wo as a teacher ṣé wo mọ̀ kó yẹ kó ṣe ń jẹ fún náà kó tó kúrò nílé? Màá ti bí pé kí ló fẹ́ jẹ á lóun wá òkè tí má ti wá múra tán. Whereas at any slight mi kì í lè sọ̀rọ̀ tó máa ń nà mí. Àná táwọn neighbors ilé tá a gbé ilé Alájà Kàrà. Ẹni tó gbé sẹ́yìn wá sí managers. Ẹnìkan tí ó ń gbé ní eré àwọn ló máa ń nà obìnrin kan. Ẹ̀gbọ́n yìí. Wọ́n máa ń nà mí tó máa ń gbà mí lọ́wọ́ ẹ̀. Ó dà tí wọ́n gan ẹ̀tọ́ bẹ́ẹ̀ tó bá ṣe marriage yẹn. Wọ́n ní ọmọ Haúsá wọ̀ ní Haúsá. Ó na ọmọ yẹn period to that wedding. Tọmọ yẹn lóhùn ṣe mọ́. Lẹ́tìrì pọ̀ ọmọ yẹn wà mọ̀gì máa sọ̀rọ̀ lọ. So kò kí n jẹ́ kí n lè kọ àwọn nǹkan tó bá fi lọ mí. Mi kì í lágbára àti pọ̀ tó ló máa nà mí. So màṣá dúró màá bá dáná so agídí mo fi sáà so kò jẹ́ kí n ṣiṣẹ́ throughout mi ìtajà mi ṣiṣẹ́ kò jẹ́ kí n ṣiṣẹ́ kankan anything tí máa ní ìdìbà ọ̀wọ́ ẹ̀ náà ni màá ti bèrè kí tí máa fẹ́ ṣe irun tí máa sọ fún ṣé àwọn nǹkan tó ń ṣe fún tó fi ń nà tí n bá gbọ́ hold on tí n bá gbọ́ I need help there máa ṣépè fún yín máa dẹ̀ bìrọ̀kì ibi mi ò ṣàgbé ń bí mo ń gbọ́. Èyí ìgbà tó máa kọ́ bẹ̀rẹ̀ sí ní nà mí àbúrò ẹ̀ tó jẹ́ àbíkẹ́yìn ìyá wọn ó ti put up sọ́dọ̀ wa kí bàbá àgbàlagbà àkọ́bí yẹn náà tó join wa so àbúrò yẹn yàrá ọ̀dọ̀ mi torí 3 bedroom là ń gbé nígbà yẹn free room wà tó jẹ́ visitors room Akin insist pé yàrá ọ̀dọ̀ mi la gbọ́dọ̀ jọ máa lò. Tani ó pause Martin kò pause jọ máa pause torí ìtọ́kùn ní conversation ní talking in between so that I will be able to remember gbogbo tó ń sọ. Ìgbà tẹ́jọ́ ń gbé papọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá. Then àbúrò lówó kọ́ wá àbí kẹ́yìn ìyá wọn ló kọ́ ń gbé lọ́dọ̀ wa. Ọkùnrin àbóbìnrin. Lára obìnrin. Okay. Lára. So later ni bàbá àkọ́bí yẹn náà làwọn náà kó sọ́dọ̀ wa. Àwọn náà bá tún kó wa. Okay. Àwọn náà tún kó wa. Then so mo fẹ́ gbé lọ́dọ̀ wa.
yàrá mi lórí kí n jẹ́ kí Lára máa lò sí kájọ máa lo yàrá kan náà pọ̀. Àjọ lo same wardrobe ìyẹn àbúrò ẹ̀yẹn. Tí n bá ti wá ń wá nǹkan nínú wardrobe torí àbúrò ẹ̀yẹn máa ń jalè. Ó máa ń jalè nínú street. Tó máa wá ń fẹjọ́ sùn gan nínú ilé lọ́dọ̀ wa. Tó máa wá ń fẹjọ́ sùn ẹ̀gbọ́n ẹ̀ Akin. Tá ṣàbà àwọn cover ẹ̀ pé kan jẹ́ kó ṣàjọkọ́ gbàgbé. So ó máa ń jí àwọn nǹkan mi. Mo lè rí earring gétí kan kí n má rí kejì. Bàtí mi ti ètè gẹ́ẹ̀ tí mi bá ti rí pé mi ìrètí kan, màá rò pé mi mo drop ẹ̀ síbí kan carelessly. So màá kọ́ drop kejì náà pé mi kú rí. Màá kọ́ rí pé mi kàn rí méjèèjì mọ́ ni. Boss. So kò tó di pé mo wá fúra pé. Okay. You are welcome back. Ọmọ mélòó ló wà lọ́wọ́ ẹ̀ ńgbà yẹn nígbà tí àwọn family ọkọ moving? Ọmọ kan lọ́kọ́ wà lọ́wọ́ mi nígbà tá àbúrò moving. Ọgbà tí bàbá tó jẹ́ àkọ́bí wọn yẹn máa moving, mo ti bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Bàbá tó jẹ́ àkọ́bí wọn yẹn gbà tó wá moving, how many bedrooms lẹ̀ ń lò? 3 bedroom là ń lò. Ọ̀gẹ́ tí bàbá yẹn moving ni Akin kó lọ sí ilé tuntun. Bàbá yóò ti lò few months pẹ̀lú wa. Yàrá Akin ni wọ́n kọ́kọ́ ń sùn nígbà tí a wà ní àǹfààní yẹn. 3 bedroom là ń lò, ìkan free. So yàrá mi wà, yàrá Akin àwọn àtàkín jọ ń sùn ní àǹfààní. Ọ̀gẹ́ tá a kó lọ sí ilé tákín kọ́. Yàrá ọ̀dọ̀ tèmi ni bàbá yẹn wá moving sí nílé tákín kọ́ ńgbà tá a kó kúrò láǹfààní lọ sí area Nayot. 2 bedroom ni níwọ̀n yẹn gbà yẹn. 2 bedroom chalet lọ́kọ́ parí. Akin ní yàrá tiẹ̀, èmi náà ní yàrá tèmi, sitting room wà bẹ́ẹ̀. Okay, bàtí bàbá ọkọ wá move sí yàrá tiẹ̀ tó ní kó máa lò sí yàrá tiẹ̀. Ní orí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀dì mi bàbá máa ń wà with boxers and singlets. Bó ṣe máa lie down sórí bẹ́ẹ̀dì mi nìyẹn. So táàkì ọba ti wá sílé, èmi ò ní feel comfortable, màá jókòó sí sitting room. Màá ṣàwọ̀ ní sí mi ní mọ́mọ́ ìfẹ́ wọ yàrá tí wọ́n máa lie down sórí bẹ́ẹ̀dì mi wá máa wo television. Ṣé yé Akin máa ń fi yàrá ẹ̀ ni àbí kí ló tí wọ́n fi move sí yàrá ẹ̀ nígbà tí bàbá ọkọ dé? Àbí kí bàbá ọkọ move sọ́dọ̀ ẹ̀? Àti tí mo ti fẹ́ Akin, mi ò fi ọjọ́ kan lò sí yàrá ẹ̀, kò jẹ́ kí n wọ yàrá òun. Kò kì í jẹ́ kí n wọ yàrá ẹ̀. Ó ní mi lè máa wọ yàrá òun pé kò sí nǹkan kan tí mo fẹ́ mú nínú yàrá òun. Tó máa ń Ìwọ yàrá ẹ̀ rí. Ó máa ń tì. Tó bá wà ní tó bá fẹ́ bọ́ sínú compound lásán, á ti ayọ̀kí ìdání. Lọ́mọ tó bá fẹ́ jáde, á ti ayọ̀kí. Tó bá fẹ́ bẹ́ẹ̀ lò pọ̀ nǹkan. A wá jí mi lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ní òru. A ṣẹ́wọ́ sí mi pé kí n wá lọ sí yàrá ẹ̀. Tá a bá ti ṣe tán, ó yá dìde máa lọ yàrá ẹ̀ padà. Ìgbà tí bàbá ọkọ wá ń gbé okó sùn sí yàrá tiẹ̀. Ṣé ó wá ní kó move sí yàrá òun? Rárá, sitting room ni mo máa ń dúró sí ní during the day. Alẹ́ tákin bá dé, á lọ sùn sí yàrá Akin. But during the day yẹn tí mi bá fẹ́ wẹ̀ torí ẹ̀ ń suit ní yàrá ọ̀dọ̀ mi. So yàrá mi náà ni bedroom and toilet wà. Tí má ti pé Akin pé màá send message pé dáàdì wà ní yàrá mi. Mo fẹ́ wẹ̀. Akin á wá reply pẹ̀lú message pé ṣé mo tọ tẹlifíṣàn sílẹ̀ ni? Àwọn ọ̀dẹ̀ mọ̀ púpọ̀ dá mi like fíìmù gan. Bóyá òun wo fíìmù. Dọ́gbọ́n bẹ̀ wọ́n kọ́kọ́ jọ kọjá kó sáré wẹ̀. Ṣáni bomi kí n lè yẹ̀ lóhùn wò. Ìjọ́ tí mo tún sọ kan náà bẹ́yìn wọ́n ti jọ sùn sí yàrá wọn. Tó ṣe wá sí yàrá ọ̀dọ̀ mi tó fẹ́ wá pè mí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ pé kí n máa bọ̀ pé òun máa ní kí bọ́ọ̀dà sáré bọ́ síta pé kóun lè fi make love sí mi pé kí bọ́ọ̀dà bọ́ sí sitting room. Èmi wá yarí ń jọ yẹn mo ṣe pé obìnrin mo wá ń bínú mo ní mi ìwá o pé bọ̀dá ṣe máa lò sí yàrá mi. Ẹ̀gbẹ́ àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ní orí bed ni Akin ti bẹ̀rẹ̀ sí ní nà mí ní òru látòjú ọ̀run làwọn ọmọ yẹn ti jí tí gbogbo wọn pọ́dù lára wọn sẹ́gbẹ́ kan tó ń gbọ̀n. Mo wá ń pariwo ń jọ yẹn pé Akin mo ti ń tọ̀ sára bó ṣe ń nà mí. Bọ̀dá yìí ò bọ́ta ní yàrá ẹ̀. Mo fẹ́ bẹ̀rẹ̀ yẹn. Ibo ni bọ̀dá yẹn máa lọ sùn tó bá ti ṣílẹ̀kùn ẹ̀ lálẹ́ àlọ́ sùn sọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ ti fẹ́ jáde á lè sí àbọ̀dọ̀. Nígbà tí ó wá náà lóru yẹn tí àwọn ọmọ ń pariwo kí ni bọ̀dá wí? Bẹ́ẹ̀ bọ̀dá ò bọ́ta mo ṣe kígbe tó. Gate man tó wà ní ẹnu gate ló ń kan window yàrá Akin. Ó fi ń pe bọ̀dá pé bọ̀dá òun ò lọ́nà wọlé tòun àkọlọ rescue madam. Bọ̀dá ò bọ̀ síta. Nínú yàrá. Bọ̀dá kí wọ́n nà mí tán. Ní àárọ̀ ọjọ́ kejì ni bọ̀dá wá ní Búkì gbogbo bó ṣe ń pariwo lóru ni mò ń gbọ́ o. Tákin ń lẹ̀. Mo ti ní kó má bá kí drag anything mọ́. Má bá drag anything mọ́. Èmi ò wá lè dá sọ̀rọ̀ yín much. Ṣọ́ pé mi sì bẹ́ẹ̀ nígbà tẹ̀ ṣe wedding. Àwọn parent ẹ̀ gan stupid. Tí wọ́n bá stupid, mi expect kọjá kẹ́ ṣe wedding láì rí àwọn family ẹ̀. So wedding yìí kò kàn mí. So anything tó bá fi ẹ́ ṣe, wá ṣàmà wò. So nǹkan tó bá gbọ́dọ̀ sọ fún mi láàárọ̀ ọjọ́ kejì. Mo ní ṣẹ̀rá wà ká gbé single life. Olúwa fún wa lógodo ẹ̀ ní married woman.
suffering and smiling. In the name I don't want people. Bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń kú. So, from bullying. Not until when the man beats you. Emotional bullying can kill. Ẹgbẹ́ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí òbí tí bàbá ti ń ná ya ìrùjú ẹ̀, ó sì máa affect àwọn ọmọ yẹn psychologically tó máa dàgbà. Àwọn náà wá di bully tó máa fẹ́ yàwó. Ìṣẹ̀lẹ̀ rí tù. Ilé tí ìgbà tó lú ẹ̀ lákọ̀ọ́kọ́ kéré tó padà sílé àwọn òbí tiẹ̀. Ìgbà tó rí pé kò sí respect. Then, torí after our marriage, a year péré after my marriage, ni daddy mi kú, ni mo lose daddy mi. So, mommy mi nìkan ló kù, and we were just three girls péré ni mommy mi bí. Dẹ̀ ní monogamous ni mo ti jáde, bàbá mi ò níyàwó méjì, ní ọba kan. Tí mo tún lọ report fún mommy àní, ó ti rọ́kọ̀ kúnko tó gbé ìpà sí o, ìwọ ló mọ̀ tó yẹ kó fẹ́ iléré, wà manage náà yìí máa mú mọ́ra. Tí Akin bá ṣe ń dàgbà sí i, bóyá àgbà máa gbà wọn wà yẹn lọ́wọ́ ẹ̀. Báwọn náà. Tó bá ń gbé mi lẹ́yìn tó bá ń lọ́nù tán, ó máa ń gbé mi lẹ́yìn lọ bá mọ́mì mi. Tí blood stain mi máa wà lára aṣọ Akin, á gbé mi lọ bá mọ́mì mi. Tọ́mì mi bá ti wá ní, Akin, ṣé bó o ti bá wí kí ló tún gbé wá fún mi fún? Ṣé ẹ̀gbọ́n ìyá òṣì? Ẹ̀gbọ́n ìyá àyà? Ẹ̀gbọ́n ọ̀bùrúkú lẹ́nu yóò fò? Mo sì máa address mọ́mì mi. Yeah, because I know kò lẹ́bi. What do you expect? They might form a garage, What do you expect? What do you expect? Majority obìnrin ló ń go through tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Èmi ò ń tú yìgì. Mo ṣètò máa ń tú yìgì. To save people's life. If you've been through a violent relationship, you will save life. Ìgbà tí mọ́mí ẹ̀ rí ẹ̀jẹ̀ lára ẹ̀, o lè sọ pé kó má padà lọ síbẹ̀ mọ́. Àbí wọ́n bẹ̀rù ẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀. Ọ̀dẹ̀ wọ́n máa ń sọ pé àwọn ò fẹ́ àwọn náà kúrò ní ọkọ pé kí n mú mọ́ra. Pé with time, bọ̀ má bàa drag kankan má argue. Ẹ̀sùn báyà ti sọ. Débi pé this Rukayat Lawal ìyá Ìbàdàn yìí. Yes, ó ti sọ fún mi pé ó bímọ fóun. Tí ìyẹn tún wá sí ìnáwó kan tá kí n ṣe, mo tún wá rí pé ó ti wà nínú oyún kan. Mo wá bí Akin pé ṣé wọ́n ló tún ní oyún mi tó wà ní Rúkà yìí ni? Mo kàn ra pè sí yàrá ìjọba tí yẹn ni. Alhaji MC Olúọmọ, wọ́n mọ̀ sí nǹkan tí mo sọ, wọ́n wà ní ìfẹ́ǹtì yẹn jọ yẹn. The next thing, bí Akin ṣe pakuru mọ́ mi nìyẹn, mo wá sábọ̀ sánú yàrá. Níjọ patí náà ni o. Fún ẹ̀ ló wá pé MC Olúọmọ, ìyá Bùkọ́lá ìyẹn mọ́mì mi. Ẹ máa bọ̀, wọ́n wọnúlé. Wọ́n wá gbọ́ ọ̀rọ̀ burúkú tí Bùkọ́lá ń bí òun. Ṣé òun lòun ní oyún Rúkà ni? Wọ́n bẹ̀rẹ̀ sí ní dìímú fún mi níjọ yẹn. Alhaji Olúọmọ wà lórí ìjókòó. Àti mọ́mì mi àti àbúrò ẹ̀. Isiaq àbúrò Akin tó tẹ̀lé. Gbogbo wọn wà ní sí ìyẹn ń jọ yẹn. Tó wọ́n ń dìímú fún mi tó ń lé mi kiri pé màá ṣe léṣe lénìí, mo máa pa lénìí. Wọ́n sọ Akin ṣó lè dá ẹmu lò kí ló sọ? Mọ́mì mi bá ní lójú gbogbo àwọn Alhaji MC. Mọ́mì mi ní obìnrin ni. Ìwọ náà ló sọ fún pé Rúkà bímọ fún ẹ. Nǹkan tó béèrè yìí, ọgbọ́n olùbàdàn tún fi dá lóhùn. Bẹ́ẹ̀ni, ọgbọ́n olùbàdàn tún fi dá lóhùn pé èmi kọ́ mo ní oyún ẹ̀. Wọ́n mi ní kò wálé tó bẹ́yẹn. Lójú àwọn Alhaji MC Olúọmọ, lójú Isiaq àbúrò ẹ̀. Torí mo rántí ń jọ yẹn pé àwọn méjèèjì wà bẹ́ẹ̀. Ló kọjú sáwọn yẹn lóní. Ṣé ẹ̀ ń gbọ́rọ̀ burúkú tí yẹn ń sọ? Ẹ̀ ń gbẹ́jọ́ burúkú tí yẹn ń dá? Ṣọ́rọ̀ tó yẹ kí yẹn máa sọ ló ń sọ yẹn. Wọ́n mi bẹ̀rẹ̀ tún ní. Mọ́mì mi ní Akin kò wá tí ètò ariwo. Olóbi ẹ pé ṣé wọ́n ló tún lóyún Rúkà ni? Ìyẹn wà táriwo. Ọ̀wádọ́gbọ́n pẹ́ẹ̀tẹ̀ pé ìyàwó mi ṣọ̀kẹ́ mi náà mo sọ fẹ́ pé Rúkà bímọ kan fún mi. Èmi kọ́ mo wá ní oyún eléyìí tó wà ní inú ẹ̀ yìí. Pé a ṣáà béèrè bó ti wù kó rí. Ó tán o. Bó ṣe gbá yá mọ́mì mi náà lójú gbogbo Alhaji Olúọmọ wà lórí ìjókòó ọjọ́ yẹn. Bó ṣe gbá yá mọ́mì mi nìyẹn. So máa ń bú mọ́mì mi ṣeré ó máa yàn wọ́n lódì. Mọ́mì mi náà là máa bẹ̀ẹ́. Àwọn lọ́tún máa jí wálé wá jọ kejì. Tí màmá ẹ̀ ṣe, màmá tèmi náà ti ṣeré, màmá tiẹ̀ ti ṣeré. Torí pé wọn ò fẹ́ ká kúrò nílé ọkọ. Ó dẹ̀ ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Náírà ẹ kàn gbọ́ pé wọ́n látàkà ẹ̀mọ̀ bóyá ọkọ wọn ló lù wọ́n. Bóyá ló dùn ìlú tọkùnrin ti ń lù wọ́n. Ó ti di àrùn kì í. Ẹ kàn pé wọ́n sún wọn jì. Ok. Ìyá Rúkà, ọ̀rọ̀ náà máa kàn yín tó bá yá. Ṣé ìyá Rúkà wà ní ilé ọkọ nígbà tó sọ pé ó bímọ fún un? Mi mọ̀ ẹni tí ń pa wọn. Ó kàn sọ pé ó lọ́mọ lọ́wọ́. Bọ̀dẹ́ ó sọ lákòókò ó sọ pé ó gbé ọmọ yẹn fọ́kọ ẹ̀. Bẹ́ẹ̀ ni ó ló wà nílé ọkọ.
òun sọ bẹ́ẹ̀ fún mi pé ọmọ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni ọmọ tòun, pé tí ọkọ ilé ibi tó wà ń gbà yẹn gan rò pé òun ló ní, pé làwọn fi ṣe ní bòńkẹ́lẹ́. Nǹkan tá kí n sọ fẹ́mi nìyẹn. nígbà tó wá sáàbù tán ṣé o gain employment àbí kò jẹ́ kó wá ṣe Kò rárá. jẹ́ kí tiẹ̀ wá kí n wá ṣe rárá. Ìyẹn ló kọ́kọ́ fa ìjà láàrin òun àti mọ́mì mi tó fi bẹ̀rẹ̀ sí ní yá máa wàá lọ lé yín ni. Tí mọ́mì mi bá ti ní Akin, àwọn òbí púpọ̀, àwọn dẹ́ strive láti jẹ́ káwọn ọmọ ìkàwé káwọn lè jẹun wọn náà ni. Nígbà tó bá wá jẹ́ kọ́ ọmọ ṣiṣẹ́, o ò fún ní pocket money rí, Akin ò fún mi ní 1 naira pocket money rí. báwo lẹ ṣe Tí ń bá jẹ. ti bí, á ní oúnjẹ wà nílé, ó máa ra oúnjẹ sílé, ṣé ebi ń pa ẹ́ ni? Ìṣe ìyà ń jẹ ẹ́ ni? Màá ní èmi náà ti exist láti wà responsible bó ṣe 1 naira. Yes ma. tó bá fẹ́ jáde bọ́dí tí ó tó fi ń jáde. Ọwọ́ ẹ̀ bí kì í dá jáde lọ bí kankan on my own. Ọwọ́ ẹ̀ ni ló ti máa fún mi lówó. Kò fún mi ní mọ́tò náà. Tó bá ti gbé kan, á bo ìkejì ní tapoli mọ́lẹ̀ ni. Á wá ní kí n lọ mú taxi ní junction àǹfààní. Gbogbo àwọn nọ́mbà àwọn taxi drivers bíi 2 mẹ́ta ń gbà yẹn. Á lò má bá mi pè wọ́n. iṣẹ́ wo ló ń ṣe ní gbogbo ìgbà tó ń sọ.